rebuilding of the Kaaba in Mecca. Kò débẹ̀ rí. Thank you. Ibi tẹ́mi náà lọ yẹn. Ibi tẹ́mi gan lọ lẹ́sọ̀ yẹn. Wọ́n sì ń bẹ́ẹ̀ gbà tó ń kọ́ Kaaba wọn lè sọ pé àwọn gbà bẹ́ẹ̀. But wọ́n mọ̀ pé òun ló bí Ismail. Ó débẹ̀ rí ọmọ Uri ni. Uri wà ní 5 kilometres to Baghdad. Àwọn gbogbo ibi tá à ń sọ yẹn lé níyì inú Iran ló wà. Wọ́n sọ Àràbó lẹ́nu gan rí. So gbogbo nǹkan tó ń gbọ́ mi. Ẹni Ismail ọmọ Uri. Ibrahim. Light upon light. That's why Ẹni Ismail ọmọ Uri. So, Baba, when will I be receiving my salary, sir? Kò sí wàhálà. Let me ask salary wọn tó ti bẹ̀rẹ̀ agency. Gẹ́ last wife wọlé jọ torí Ọlọ́run. Last wife. Náà ẹ dákun. Ká má fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀. Ẹ bá rí kí ó sì fún salary. Ká má máa fi yẹn máa tún máa wọ inú ọ̀rọ̀ padà. Náà ibi tá à ń sọ ni pé ẹ dákun. Ẹ ti gbà pé Ismail ọmọ Ànábì Ibrahim ni àbí? Yes. So now Ismail tó jọ ọmọ Ànábì Ibrahim. Ibo ni ẹ gbọ́ pé ibo ni wọ́n ti rèé dàgbà? Ṣé Iran náà ti rèé dàgbà ní àbí Saudi àbí Mecca? Ta ló ń tọ́ ọmọ? Ṣèbẹ́ tó bímọ ló ń tọ́. Question yẹn ò valid. Ó valid. Ẹ̀yin bímọ ilé kò sí ẹ lọ gbé sí Kaduna àbẹ lọ gbé sí Cameroon. Kí ni archaeological evidence ẹ sọ pé Iran ni Ismail dàgbà sí àbí Mecca? Ẹ ti ń go out of context. Ta ló kọ́ Kaaba là ń sọ? Ta ló kọ́ Kaaba? Ìṣèjìmẹ̀ tó kọ́ Kaaba náà là ń sọ fún yín. Ẹ̀yin Muslim sọ pé Abraham ló kọ́ Kaaba. Abraham Ismail ló kọ́ Kaaba. Ọmọ Iraq ni kò sọ Àràbó lẹ́nu. Bàbá Iraki tó máa ń nírùngbọ̀n tójú wọn máa ń le. Now Jésù wá sọ fún wa nínú Bíbélì. Ẹ má lọ nu Bíbélì for now. Kí ló dé? What is the issue? Did you have an issue with it before? Èèyàn lọ fún Hajj, ó fẹ́ kó bẹ́ẹ̀ ló bá kó bẹ́ẹ̀. Ṣé fẹ́ kó lẹ́rú ni? Ṣẹ́rẹ́ ìgbìrì yóò tó bá ti fẹ́ tọwọ́ bọ̀ yín lẹ́nu ẹ máa sáré ní kọ́ má débẹ̀. Bọ̀tẹ́yìn bá ń tọwọ́ bọ̀ àwọn Mùsùlùmí lẹ́nu ọ̀ ní dáyín mọ́ o. Bàbá mi mo ṣe bá jú nílò fish hero. Ibrahim ẹ lọ sí Bible jàre kí lè fẹ́ mú bẹ́ẹ̀ jẹ́ ká lọ jà. Afa Ibrahim tí ìgbókù yẹn wà o a sì ń dúró òkúta ẹlẹ́fẹ́ jí òkúta ẹlẹ́jí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ilẹ̀ jí ní ẹ̀hún bolẹ̀ tẹ̀ pé náà adẹ̀ ń retí. Please, I'm lost too. Which oku, please? He said he can wake ghosts. Àlùfáà kínní wọn làwọn náà jí òkú. Ẹ má dà wọn lóhùn. Àwa ní kọ́ lọ gbókù yẹn wá àti gbà yẹn báyìí wọn gbókù wá. Èmi sọ pé mo lè jí òkú o. Sọ pé òkú yẹn wà ní Iléṣà bí mo lè ní òkú wà. Mo ní gbogbo àwọn tó kú sí Kùránì proof pé wọn kú lásán. Bẹ́ẹ̀ni àyà ń jà rọ́bì ní Yorùbá kú náà. Tí ó sì ìbára tó bá lókun ó ṣẹ̀ṣì ní ìyá ẹ̀ṣì ní bàbá. Tó jọmọ́ bẹ́ẹ̀. Yes, ní kí ló dé tẹ̀sí ní ìyá tẹ̀sí ní bàbá ó yẹ kí kan ti kú náà. Ọ̀fà làwa náà ọ̀fà làwa kílẹ̀ ń bá yìí sí ní. Mina, please let's not change the topic. Let him answer the question. I'm just reminding him pé àṣìndúró de òkú tó fẹ́ jù. Let him answer this question. Ẹgbẹ́ òsókè ẹ̀yìn bàbá mi ẹgbẹ́ òsókè. Ẹ follow me back mo máa fún láwọn evidence yẹn. Tẹ bá go through ẹ mọ̀ pé òdòdó ní. Irọ́ ọ̀ ẹ̀yin lẹ máa pin dán yẹn mo ló kù bí. Kùránì sọ àti ìtumọ̀ rẹ̀ bó ṣe ṣẹlẹ̀ láwùjọ wa mo fẹ́ sọ. Now ti fẹ́ wọnú Bíbélì lọ láìpẹ́ inú Bíbélì yẹn gan lèmi wà lẹ́yìn fẹ́ tẹ̀lé yín lọ ìjẹjà lọ. Jésù sọ fún wa pé nínú parable ó sọ fún wa pé àwọn Farisé àtàwọn Júù wọ́n dàbí alágbàro oko tí olóko gbé oko lé wọn lọ́wọ́. Ó wá dá sí kòkòrè ó rán òjíṣẹ́ sí wọn kí wọ́n fi ìkórè ránṣẹ́. Èyí tí wọ́n fi ìkórè ránṣẹ́ fún olóko wọ́n pa òjíṣẹ́ náà wọ́n fi òkú rẹ̀ ránṣẹ́ sólóko. Ìsólóko lóko ẹyẹ bẹ̀rẹ̀ máa jọka. Ẹ mọ́ sọ́jẹ́ ṣẹ̀dá fún ọ̀rọ̀ Jésù rí ọ̀rọ̀ Jésù ẹ jẹ́ ká bọ̀wọ̀ fún àwọn àtiwájú. Ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ fún mi ní Bible reference ẹ jọ̀ọ́. Ẹ lọ type ẹ sí Google ìwé o. Kí ni kí n type kò sólóko lóko. Kò sólóko lóko. Ìwé òwe. Jésù ṣe ẹni sùn ṣe mí pé jẹ́wé ó sùn náà ó lọ Kàábà. Òun ló jẹ́ ká kọ́kọ́ mọ̀ pé Kàábà ó ṣẹlẹ̀. Àwọn bẹ́ẹ̀ àwọn tó lè ní Kàábà àwọn ọ̀rẹ́ yóò wà. Ẹ tó bá ti jẹ́. Máa lọ Kàábà Jésù ló jẹ́ ká mọ̀ prophesize ẹ̀ mọ́ gbọ́ nínú ìwé òwe yẹn ẹ gbọ́ yé sìn. Òwe kí ni?
ẹ máa gbé nínú parable tó fẹ́ wí màá bá yín ogun táwọn ọmọlé kọ́lé àbí thank ogun táwọn ọmọlé you kọ́lé o ti mọ ibi tí mo drive lọ o ti mọ ibi tó wà o ti mọ ibi tó wà ibẹ̀ ó yá báyìí ni mo drive lọ ẹ mọ gbọ́ o bíbélì ló sọ bẹ́ẹ̀ ó ní wọ́n wá fi òkú ránṣẹ́ sólóko ó ti rán òjíṣẹ́ míì sí wọn àwọn alágbàro ìtúpa wọ́n fi òkú ránṣẹ́ sí olóko ó wá rán ọmọ bíbí inú rẹ̀ sí wọn ó ní tí wọ́n bá pa ọmọ bíbí inú rẹ̀ kílẹ̀ rò pé yóò ṣẹlẹ̀ ó ní olóko pa wọ́n run yóò sì gbé àgbàro oko náà fún àwọn alágbàro mìíràn ẹ mọ gbọ́ o Jésù ti sọ bẹ́ẹ̀ o ó ní òkúta tí ìmọ̀lẹ̀ wọn kọ̀ sílẹ̀ yóò di pàtàkì igun ilé listen I swear you are not sounding like Bible. Everybody chill, please. Everybody, please. I want to hear what Ibrahim Abdullah is saying. Brother Ibrahim, I'm going to give you 5 minutes. Nobody should interject. Please start again. Please. Thank you. Now, bí mo ṣe bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀, mo ní nígbà tá a ti gbà pé Ànábì Ismail ọmọ Ànábì Ibrahim ni. Ànábì Ismail dẹ̀ ní òun ló gbé ilẹ̀ Lárúbáwá nígbà tí owú jíjẹ bẹ̀rẹ̀ láàrin àwọn obìnrin méjèèjì tí Ànábì Ibrahim fẹ́ náà ká wá padà sínú evidence tí ó jẹ́ àmọ́ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Lárúbáwá tí ó sì padà ṣẹlẹ̀ tí gẹ́gẹ́ bí Jésù ṣe prophesize ẹ̀ nínú ìwé òwe Jésù sọ fáwọn ará Ísírẹ́lì nígbà tí ó ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn ó ní àwọn Farisí àtàwọn Júù wọ́n dàbí alágbàro oko Kùránì náà prove pé kódà nínú ìgbàgbọ́ Yorùbá a gbà pé àwọn kan wà tọ́lọ́ mọ́ gbé ìjọba ayé lé lọ́wọ́ tó pé àwọn náà ń control ayé ìtumọ̀ ẹ̀ ní Jésù sọ pé àwọn ni wọ́n ń control bí empire tó ń rúlu ayé kán wọ́n máa rò pé àwọn kan débẹ̀ ìyọ̀ǹda Ọlọ́run ló gbélé wọn lọ́wọ́ àmọ́ ìyí tó jẹ́ ti tọ́lọ́run tó yẹ kán máa fọ́lọ́run tí wọ́n fún wọn ló fi sọ̀rọ̀ nínú parable pé wọ́n dàbí alágbàro oko tí olóko gbé ogbókolé wọn lọ́wọ́ kí wọ́n máa ṣe kí ni kán máa ṣàgbàro rẹ̀ nígbà wá tásìkò kórè which is ìtọ́lọ́run fẹ́ kingdom of God ti ń béèrè pé ẹ máa train àwọn èèyàn kan máa jọ́sìn fún mi àti ká ẹ máa ṣòdodo pẹ̀lú àwọn èèyàn tí wọ́n wá ṣe ó wá tásìkò kórè ó rán òjíṣẹ́ sí wọn kó lọ fi wọ́n mọ̀nà pé ẹ ti ń pò lójú ọ̀nà Ọlọ́run báyìí ni kẹ́ ẹ ṣe máa rúlu kingdom ẹ má máa ṣe ìjọba báyìí ẹ ń fipá mọ́ àwọn èèyàn ẹ ṣèjọba Ọlọ́run bó ṣe fẹ́ wọ́n wá ń pa àwọn òjíṣẹ́ yẹn wọ́n fi òkú ránṣẹ́ sólóko wọn ready láti gba ntólóko fẹ́ àti fún ntólóko fẹ́ wọn fẹ́ fún olóko ní tó fẹ́ ó ní wọ́n pa òjíṣẹ́ kìíní wọ́n pa òjíṣẹ́ kejì ó wá rán ọmọ bíbí inú rẹ̀ sí wọn wọ́n pa Sakaraya nínú ẹ̀rí nínú Bíbélì wọ́n pa John the Baptist nínú ẹ̀rí nínú Bíbélì síwájú Jésù so tí Jésù bá ka òjíṣẹ́ méjì ó mọ tí ń sọ olódodo ni Ànábì Isa alayhi salatu wasalam which is Ọlọ́run ló rán now káwá continue ó wá ní wọ́n wá fẹ́ pa ọmọ bíbí inú rẹ̀ nínú translation wọn Jésù ni wọ́n gbà pé ọmọ bíbí Ọlọ́run torí pé èèyàn kankan ò bí Mary lóyún ẹ̀mí mímọ́ ni wọ́n gbà pé léyìí o ìdá ti tẹ ọ̀pọ̀ ni ọmọ Ọlọ́run lélẹ́yìí wọ́n fẹ́ pa ọmọ bíbí inú rẹ̀ ó wá ní tó bá pa ọmọ náà kílẹ̀ kò yóò ṣẹlẹ̀ ẹ mọ̀ pé kò sí ṣẹlẹ̀ ó wá ń sọ tí ó ṣẹlẹ̀ ìtòsẹ̀ tó professor ṣe ṣẹlẹ̀ sí Israel kò sí tó ń jẹ́ Israel nínú máàpù ayé tẹ́lẹ̀ Amẹ́ríkà ló dá wọn padà wọ́n pa wọ́n rẹ́ ó ní wọ́n pa wọ́n náà run ó ní olóko ṣe kiri yóò pa wọ́n náà run ọmọ ẹgbẹ́ tó ń bá fọwọ́ kan Jésù tí wọ́n bá try make attempt láti pa Jésù ó ní olóko pa wọ́n run yóò sì gbé àgbàro oko náà fáwọn alágbàro mìíràn òkúta tí ìmọ̀lẹ̀ kọ̀ sílẹ̀ yóò di pàtàkì igun ilé àwọn alágbàro mìíràn ní sọ territory yẹn control of the world kingdom of God yẹn yóò kú òlóńdà wọn yóò bọ́ sí another place àwọn alágbàro mìíràn yẹn ní halul bait àwọn yẹn ni wọ́n ń tọ́jú ilé tí Ànábì Abraham kó fi sílẹ̀ ìyẹn ni bàbá Ànábì tó ń pè ní abumutọ níbi tí ń tọ́jú àwọn halul bait ti bẹ̀rẹ̀ látàwọn àràn tó ń tọ́jú ilé ẹ mọ̀ gbọ́ àwọn yẹn ló sọ pé òkúta tí ìmọ̀lẹ̀ wọn kọ̀ sílẹ̀ àwọn tí wọ́n kọ́lé wọ́n ní precious stone kan tí wọ́n kọ̀ sílẹ̀ tí ó padà ti gun ilé wo ni everybody wá ń fi tí wọ́n ń pẹ́lẹ̀ tí wọ́n fọwọ́ kàn láti bẹ̀rẹ̀ nínú history ilé tí Ànábì Abraham kọ́ sílẹ̀ náà ni nítorí pé àwọn ọmọ Bani Israẹla àwọn ní ọwọ́ lókè wọ́n rúlù ńgbà yẹn wọ́n dẹ̀ mọ̀ pé ọmọ ẹ̀gbọ́n àwọn ni Ismail tó lọ bẹ̀rẹ̀ àwọn ilẹ̀ Lárúbáwá yẹn so wọn fẹ́ bá wọn ṣe kó tiẹ̀ jẹ́ pé àwọn other people tí wọ́n ń ṣe tradition tán bòrìṣà wọ́n ń lọ bẹ̀ but gbogbo in tó jẹ́ náà ní Ànábì Isaac ìyẹn Ànábì Yakub wọ́n yé lọ bẹ̀ kò dẹ̀ sí kan tí ò jẹ́ kán lọ bẹ̀ ni pé wọ́n nímọ̀ nípa Ọlọ́run in tí sì ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn bí ẹbọ ni lọ́dọ̀ tiwọn so wọn lè lọ síbẹ̀ so yóò wá padà di igunlé ilé tí wọ́n ti kọ̀ sílẹ̀ yẹn yóò padà Jésù ò bú wọn pé wọn ṣe lọ́bẹ̀ kò ṣe pé òun náà kò lè lọ́bẹ̀ gángbà yẹn torí pé wọn àmọ́ ṣe tọ́lọ́ ń bẹ̀ òòṣà náà bọ́ ń bẹ̀ àmọ́ torí pé Ọlọ́run padà dá ilé yẹn padà sí igun ilé yóò di ti gbogbo àgbáyé tí wọ́n mọ̀ lọ lọ́dọọdún so ó ń jẹ́ ká mọ̀ pé Kàábà o Ànábì Ibrahim lónìí. Thank
let me use this. Wait, please hold on. Please, everybody should hold on. Afa ko ṣe astagfirullah yo. Wait, Astagfirullah. I swear by the might of God, I did not understand one thing that you said. One like this, I did not understand. Please, kí gbogbo ilé ẹ bá mi sọ fún ẹni tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ kó ṣe astagfirullah. mo lost totally. Wọ́n ní ìmọ̀ ló làdí ni ọgbọ́n ò gbé ẹ̀yìn tí fẹ́ gbọ́ ní ìsọ̀kan tí ò jẹ́ kó lọ bẹ̀ ọ́ ìmọ̀ yóò làdí ni àná. mo mọ orí mo understand nǹkan tí wọ́n sọ ẹ jẹ́ kí n break it down bọ́ ibi tí mo ti sọ ni pé ẹjọ́ ṣé inú oko la ṣì wà àbá ti kéré oko àbá ti padà lé ẹjọ́. ọ̀dà mi ẹni ń pòwe jẹ́jẹ́ Jésù ń pòwe jẹ́jẹ́ ẹ̀dẹ̀ sẹ́ni kò sólóko lóko ẹyẹ bẹ̀rẹ̀ máa jọkà. so Jésù tó kọ̀wé without no. Láìpọ̀pọ̀lẹ́ ẹ jẹ́ kí n fún ọ níbi tí answer yẹn wà jọ answer yẹn jẹ́ kí n mọ ibi tó wà. Please. jẹ́ kí àyàmí ẹ láwọn lè àyàmí ẹni tó sún ẹ̀. Please, I don't want the Muslims that are on this live to think that I'm a bad Muslim. I swear I don't understand. No, it's not just you. You can check my comment. Mo tún pé bàbá mi Fishiro. Mo tún sọ fún wọn pé ṣé wọ́n understand àbẹ́mi nìkan mo wà lost. Mr. Ibrahim, ẹjọ́ tá bá ti fẹ́ kúrò nínú ogun ẹ jẹ́ ká mọ̀. Ẹ má bínú. Nítorí pé kò sí tashani Islam scholar tó sọ̀rọ̀ nípa story yìí wọn ti relate story yìí mọ́ Islam rí. ó sì jábà relate story yìí mọ́ Islam. Iraq ti tọmọ. ẹ máa gbọ́ story tí mo sọ tó wà ní parẹ́bù yìí ẹ máa gbọ́ story tí mo sọ tó wà ní parẹ́bù yìí ẹ máa gbọ́ ìmúlámbàlẹ̀ tó wá pé Jésù ọ̀rọ̀ ilẹ̀ ní ńlámbà tó wá pé Jésù prophesy ilẹ̀ ní ńlámbà táwọn Christian tó bá wà ń bí bá lè so tó má lè gòkè wá kí wọ́n sọ pé tí mo wí o kò sí nínú Bíbélì. Okay, Mr. Ibrahim, let's put jokes aside. Okay, do you believe in the Bible? Ǹjẹ́ ṣé ọ̀rọ̀ Ọlọ́run ní Bíbélì? Ọ̀rọ̀ Ọlọ́run wà nínú Bíbélì. Ọ̀rọ̀ Ọlọ́run wà. Don't tell me pé ọ̀rọ̀ Ọlọ́run wà nínú Bíbélì. Ṣé ọ̀rọ̀ Ọlọ́run ní Bíbélì? Ọ̀rọ̀ Ọlọ́run wà nínú Bíbélì tó fi mú pásítọ̀ náà sọ bẹ́ẹ̀ ẹ kí n máa sọ fún yín jẹ́ mi mọ̀ ju pásítọ̀ lọ. Pásítọ̀ ní this book is not book of God but there's word of God in this book and also there's word. Who is that pastor? You are go and you go see the pastor. I have the video. Can you see response? Okay. Ẹ sọ wípé ọ̀rọ̀ Ọlọ́run wà nínú Bíbélì. Ǹjẹ́ ṣé ẹ lè ṣe àfihàn bí ọ̀rọ̀ mẹ́rin péré fún mi tó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì àti àwọn ọ̀rọ̀ méjì tí ṣe ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì? Host ẹ má bínú ẹjọ bàbá tó wà lórí àfáà Ibrahim yìí ṣé wọ́n wà ń bẹ̀ ṣọ́ ti sọ̀rọ̀ mi bá ní pé wọ́n ti make submission ẹ drop wọn so that any request gan ẹ gbé Mr. Akíkanjú wọlé. Akíkanjú Akíkanjú ẹ gbé wọn wọlé. Mr. Ibrahim ẹ drop bàbá Akinripto or something so ẹ gbé Mr. Akinripto, are you here, sir? He's not there. Bóyá àwọn náà sùn náà lẹ́ẹ̀kan so you can àwọn náà sùn náà lẹ́ẹ̀kan ẹ gbé Akíkanjú wọlé ẹjọ́ ẹ ṣeun àmì ẹ Mr. Ibrahim mo wà pẹ̀lú yín. Ẹ fún mi ní ọ̀rọ̀ Ọlọ́run mẹ́rin nínú Bíbélì àti ọ̀rọ̀ Ọlọ́run eléyìí tí ṣe ọ̀rọ̀ Ọlọ́run méjì nínú Bíbélì. Síwájú kí tó fún yín ní ọ̀rọ̀ Ọlọ́run méjì àti èyí tí èso ọ̀rọ̀ Ọlọ́run méjì ẹ kọ́kọ́ dá mi lóhùn lórí tí mo kà kalẹ̀ yẹn tó ń bẹ nínú Bíbélì àbí ò sí nínú Bíbélì. Kàn kankan ẹ narrate ni because mo ní kẹ́ make reference kàn kankan jáde ẹ ń sọ ìtàn ni. We all know how we read Bible. See, mo ń sọ fún yín ẹ ń sọ̀rọ̀ bí bàbá Fálétí àbí bàbá Fágúnwà. I was just hearing story. You did not what's it called? That is not Bible. You were telling the story. You did not quote the Bible. Let's be sincere. Mr. Toswem, are you a Christian? Please hold on. Mr. Toswem is a Christian. Mr. Toswem, we need you to corroborate with what Mr. Ibrahim told us earlier on. Can we find that in the Bible? Hello? Yeah, we can hear you. Can we find all what Mr. Ibrahim told us right now? Can we find it in the Bible? Everyday science. Hello? My brother that does not believe there is anything called spirituality. You are welcome to Light Upon Light. I'm going to be making space for you in just a minute. Hold on, brother. All right, Mr. Toswem. Yes, sir. Ben, I'm going. Yes, we can hear you. Mr. Ibrahim, ẹ bá wa cite because
báìbù méjì lẹ ti papọ̀ láàrin yẹn so kò fẹ́ taratara yé mi. Àkọ́kọ́ ni pé ẹni wọ́n ní òkúta tí àwọn ọmọdé kọ̀ sílẹ̀ ló di pàtàkì igun ilé ọ̀tọ̀ ni ìmọ̀ iṣẹ́ tí ẹ wá létí ẹ̀ padà wá pé wọ́n rán àwọn kan lọ sínú oko nìkan lọ gba ìkórè wá so báìbù méjì lẹ fásì méjì lẹ papọ̀ so ẹ jọ ewu gangan lẹ fẹ́ sọ sódà kí n lè mọ̀ nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. bọ̀ ṣé ó ṣàwà ní báìbù pé kì í ṣe pé ó ṣàwà olóko náà ò jíṣẹ́ sí wọn wọ́n pa olóko náà wọ́n sì fi òkú rẹ̀ ránṣẹ́ sólóko. Kò síbi tó wà pé wọ́n pa olóko kò síbi tó wà. ìjọba pa olóko wọ́n pa òjíṣẹ́ tó lóko rán sí wọn ó fi òkú rẹ̀ ránṣẹ́ sólóko nígbà tó tásì kòkó rẹ̀. Náà ta ni sẹ́rí. ẹjọ Mr. Tosun ẹ̀mí ń bolo wà torí mi ti sọnù o nínú báíbù. ẹjọ sẹ́rí wọ́n máa sẹ́rí ẹjọ gbogbo èèyàn sẹ́rí wọ́n máa understand yín sìn because nínú ọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní nínú translation wọ́n sọ wípé ọmọ pé Jésù ni ọmọ Ọlọ́run yẹ àwọn fúnra wọn sọ ọ́ bọ̀ wọ́n ní nínú translation àwọn ò fẹ́ admit pé nǹkan tí bí gbogbo ṣe wà nínú báíbù ni wọ́n tèmi wá fẹ́ kó yé wọn sìn mo máa bí wọ́n ní ìbéèrè ni so that nǹkan yẹn máa fi lè yé wọn because sẹ́rí Jésù sọ̀rọ̀ kan nínú Bíbélì pé nígbà tí òun bá ń sọ nǹkan títayé tóun bá ń sọ fáwọn èèyàn ó ní mélòó nǹkan tọ̀run ẹ̀bùn máa bá bí wọ́n ní ìbéèrè so that wọ́n á lè fi gẹ́ẹ̀tì pé báíbù méjì làwọn papọ̀ pé kò rí bẹ́ẹ̀ ọ̀tọ̀ níbi tí ó ti sọ̀rọ̀ wípé òkúta tí àwọn ọmọdé kọ̀ sílẹ̀ ló padà di pàtàkì igun ilé now assignment tí màá fún wọn ni pé ẹ̀yin gangan kọ́kọ́ lọ jókòó fúnra lára yín padà ẹ lọ béèrè pé ẹ lọ ṣe ìwádìí lórí pé kí ni nǹkan tí Jésù ń sọ nínú ìbẹ̀yẹ ìyà àkọ́kọ́ ṣàwárí ẹlẹ́ẹ̀kejì òwe kejì tẹ́ wá papọ̀ òun ló wà nínú Matthew chapter 21 tẹ́ bá lọ kà á láti verse 33 títí dé 46 kò sí òkúta nínú nǹkan tẹ́ ń sọ ẹ kàn ń relate nǹkan méjì papọ̀ tí ò jọra wọn ni now answer ti òkúta tí ọmọdé kọ̀ sílẹ̀ tó wá di pàtàkì igun ilé ẹ lọ ka 1 Peter chapter 2 verse 9 ó ní ẹ̀yin ni ìrántí a yàn olúàlùfọ́ orílẹ̀-èdè mímọ́ ènìyàn ọ̀tọ̀ ṣé ọ̀ understand mi báyẹn ọ̀tọ̀ ni wípé kéèyàn lè ka nǹkan mo lè sọ fún yín sí pé ó wà nínú báíbù pé wọ́n ní Pọ́ọ̀lù sì gbé ìbẹ́pẹ bí ilé tí Yusuf Adépọ̀jù sọ pé Jésù jalè ńbẹ́yẹ so tẹ́ bá kà á ẹ̀yin lè sọ pé Pọ́ọ̀lù sì gbé ìbẹ́pẹ nínú báíbù but kò rí bẹ́ẹ̀ nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé Pọ́ọ̀lù sì gbé ìbẹ́pẹ ọ̀ kì í sọ pé ajá ní baba Múkáílà ìbàjẹ́ ènìyàn kò dáṣọ Ọlọ́run dúró so ẹni tí ò bá mọ àmì kó wá sọ pé ajá ní baba Múkáílà ìbàjẹ́ ènìyàn kò dáṣọ Ọlọ́run dúró ṣé o pé tó bá kà bẹ́ẹ̀ àwọn èèyàn máa applaud ẹ̀ pé bàbá ẹ má jẹ́ àfàbùsí sí ẹ̀yin náà ti wí pé nínú Matthew ó ń bẹ nígbà tí Jésù ń sọ̀rọ̀ òwe pé Ọlọ́run ní olóko tó gbé oko fáwọn alágbàro ẹ gbà pé ẹ bẹ àbí. o correct the way ẹ bẹ ṣe sọ o. ẹ ò rẹ̀ wá ní níbo mi ni Jésù wá sọ pé òkúta tí wọ́n explain fún yín kò yé yín náà ẹ jẹ́ kí n explain fún yín ok mo ń kò gbọ́ yé yín ẹ jẹ́ kí n explain ẹ jọ ṣe wá rí number 1 ni pé the land owner ìyẹn farmer yẹn is God òun ló plant Israel òun ló dẹ̀ care fún wọn òun ló dẹ̀ fún wọn ní òfin òun ló sì ló ń dáàbò bò wọn ẹ lọ ka Isaiah chapter 5 verse 1 to 7 so ẹ máa lè rí gbogbo nǹkan tí mo sọ yẹ ẹ máa rí bẹ́ẹ̀ now ẹlẹ́ẹ̀kejì tí ò yé yín ó ní divine yard tó jẹ́ Israel or God's kingdom because tó máa sọ pé ọmọ Ọlọ́run tó máa pè Israel ní ọmọ Ọlọ́run wọ́n ń sọ̀rọ̀ ní pé àwọn ni ọmọ Ọlọ́run gẹ́gẹ́ bí first nation tí Ọlọ́run kọ́kọ́ yàn fẹ́ orílẹ̀-èdè tí Ọlọ́run kọ́kọ́ yàn fẹ́ ṣe to understand me now wọ́n wá sọ pé àwọn ni ìran tí a yàn àwọn ni product yẹ gẹ́gẹ́ kí ni product yẹ ni righteousness justice and obedience nǹkan tó jẹ́ èso yẹn nìyẹn o tán ní ká máa mú wá ṣùgbọ́n ẹlẹ́kẹta tí màá tún pẹ́ torí mo ti draft ẹ̀ síbi because mo ti wà ń bí látàárọ̀ so battery fóònù mi ń sìn ó kù bíi 5% mo dẹ̀ ti wà ń bí látàárọ̀ gan ó ti lé ní bíi 2 hours tí mo ti wà lọ́dọ̀ light upon light now ẹlẹ́kẹta tí mo jọ́ ti ilẹ̀ nítorí ti ti yẹn ni pé the talent ó sọ̀rọ̀ nípa àwọn religious leaders bí àwọn chief priests àwọn elders àwọn pharisees àwọn náà wá ń jẹ gàba lórí àwọn ènìyàn ẹ̀yin ẹ lọ study gbogbo nǹkan tí mo sọ ìfún alára yín àwọn náà jẹ gàba jẹ́ point ẹ máa sọ̀rọ̀ ẹ máa continue now àwọn náà jẹ gàba lórí àwọn ènìyàn tí aṣọ wọn máa ṣe gẹ̀rẹ̀yẹ̀ nínú ọjà wọn máa ń fẹ́ káwọn èèyàn máa ṣe ráńkà dédé wọn ó dẹ̀ sì wà lẹ́ni náà now kí lọ́nà wa sọ ni pé Jésù wọn sọ̀rọ̀ mẹ́rin pé àwọn máa gba ìjọba yẹ kúrò ní ọwọ́ wọn ṣé ń gbọ́ mi
ó máa wá fi fún ṣáà ti padà mọ ẹni tó kọ́ máa mú èso rẹ̀ wá kí wọ́n ní èso ọ̀rọ̀ yẹn ẹ ti debate ẹ̀ righteousness ṣáà ti padà mọ ẹni tó kọ́ bàbá mi tó ní number 4 point the servant sent to collect fruit ìyẹn àwọn prophet ìyẹn ni àwọn prophet tí wọ́n pa. John àti Sakaraya ẹ ṣeun. Ta ló sọ̀rọ̀. ká bàbá ẹ ti gbé lọ wájú ó dà yín méjèèjì Christian and Muslim ta ló ní ẹ fàyà ta ni landlord ẹ fàyà náà yín méjèèjì ẹ fún wa lásà ẹ dẹ̀ ń tún látàrí ẹ fún wa lásà. èrò ẹ má sáré téèyàn bá ṣe Christian tó máa lọ ọ̀run apáàdì àwọn náà lọ́run apáàdì ta ló nínú ẹ̀ méjèèjì. nǹkan tí wọ́n béèrè lọ́wọ́ Mr. Ibrahim gan-an sẹ̀ ó wà straight answer ṣé Ibrahim archaeological evidence wo lẹ ní pé Ibrahim ló kọ́ Káàbà Abraham ló kọ́ Káàbà ẹ̀dẹ̀ wọ́n bíbélì lọ ẹ̀dẹ̀ lọ́sùn gbogbo wa kalẹ̀ síbí ìbá. àwa gbàgbọ́ nínú Ọlọ́run àdìgbàna àwọn òjíṣẹ́ ẹ̀yẹ́ mọ̀ sọ̀rọ̀ sí lọ. mo máa dá wọn padà sí i. so bàbá yìí gan ti ń preach bíbélì ẹ ti ń lọ fà ẹ padà wá síbi tá a wà ìjọ a tó tún lost ní second time. ẹ jẹ́ kí n padà wá sílé ẹ jẹ́ kí n padà wá sílé ṣẹ́rí tó wà bẹ́ẹ̀ ni to say the fact kò sí nǹkan tó jọ mọ́ Mecca or bóyá Saudi Arabia ní varsity méjèèjì tẹ́ ẹ papọ̀ tẹ́ ẹ mọ̀ yẹ tẹ́ ẹ pa méjèèjì pọ̀pọ̀ yẹ kò sí nǹkan tó jọ Saudi Arabia ní tí wọ́n ní kán mú wá èso yẹn ní faithfulness justice repentance obedience and all that and then àwọn ọmọ náà ní kán dá padà ẹ lọ ka 1 Peter chapter 2 verse 9 tí mo ṣàlàyé fún yín so ní nǹkan tẹ́ ẹ sọ yẹ kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ but now ṣẹ́wádìí nípa ti Abraham tẹ́ wá ń sọ ṣẹ́rí kíní kan mo kàn fẹ́ kó yé gbogbo wa ṣẹ́rí gbogbo nǹkan tá à ń kà yìí to say the fact kò sí ẹni tó wà ń bẹ nígbà tí wọ́n kọ gbogbo nǹkan yìí mo ti fẹ́ sọ̀rọ̀ kó tó di pé àfàrúkí kí wọ́n tó lọ mo ti fẹ́ sọ̀rọ̀ yìí. ẹ tó sọ̀rọ̀ ẹ rọ́ọ̀dù gbogbo tí mo sọ látara pé ìfẹ́ ẹnu yín náà tó wà bẹ́ẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé ìfẹ́ ẹnu bẹ́ẹ̀ nínú Bíbélì ẹ ṣe sùúrù ìtàn tẹ́ ẹ kà ló wà nínú Bíbélì. báwọn ṣe sọ yìí lẹ́yìn ṣe sọ ni àfa Ibrahim ẹ jẹ́ kó délé ẹ jẹ́ kó délé dàrú. ṣé Jésù sọ nínú ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ question kan fẹ́ béèrè ṣé Jésù sọ pé àwọn ẹgbẹ́ fún alágbàro mi náà bí ó sọ bẹ́ẹ̀ ṣé Jésù sọ pé wọ́n á gbé fún àwọn alágbàro mi náà bí ó sọ bẹ́ẹ̀. kò sọ pé wọ́n gbé fún alágbàro kò sọ pé wọ́n gbé fún alágbàro mi náà. kò sọ pé wọ́n gbé fún alágbàro mi náà. ẹ gbọ́ bẹ́ẹ̀. ẹ má wọrí. now ẹ jẹ́ kí wọ́n land kí n kàn clear. wọ́n fẹ́ mọ Bíbélì ju àwọn ọmọ Jésù lọ ni. ẹ mọ kankan mọ́mì ṣe rí nǹkan tó kàn fẹ́ clear fún gbogbo wa ni pé àti Christian àti Muslim àti oníṣẹ̀ṣe. báyọ̀ wíkẹ́ lè mọ̀ pé wọ́n fi fẹ́nu tì í tó dẹ̀ jẹ́ máa ń sọ̀yàn lóní díẹ̀. ẹni ò fi fẹ́nu tì í fi tu lọ Mẹ́kà kí ló ń ṣe nígbà Jésù ni a máa gbà lọ́wọ́ wọn. kí ló tẹ gbé wa lọ Mẹ́kà ẹ wo wá dúró bí tẹ ẹ lọ. ẹ wo bí tẹ sọ̀rọ̀ sí. wọ́n ní wọ́n ní wọ́n ẹ wo rúrin àjò tẹ ẹ dẹ̀ lọ́sì ó sì tún ní àwọn fẹ́ lé ẹni lẹ́nu 5 minutes ẹ̀ sọ gbogbo wa. Mina ìdí tí mi ò fi dá Ibrahim lóhùn lẹ́ẹ̀kan ìdí tí mi ò fi dá Mr. Ibrahim lóhùn lẹ́ẹ̀kan ni wípé ìgbà tí wọ́n Ibrahim Mr. Ibrahim ẹ listen now Mr. Ibrahim ẹ listen ìdí tí mi ò fi dá yín lóhùn lẹ́ẹ̀kan ni wípé ẹ kó gbogbo story yẹn the way bí àwọn àfáà yín ṣe sọ story yẹn fún yín òun lẹ ṣe kó kì í ṣe pé ẹ mọ ibi tí kinní yẹn wà nínú Bíbélì ẹ mọ bí wọ́n ti mú story yẹn let's be sincere you did not read through it but just to prove some certain points lẹ fi mọ story yẹn. ẹni sùúrù ẹ fẹ́ mọ bí tí mo ti rí ni yín sì sọ fún yín. ẹ ká máàkì mọ́ òwe ẹ máa gbọ́ ìdí tí mo fi ṣe mistake lélẹ̀ ẹ máa gbọ́ tí mo fi lọ mú iwájú mọ́ tẹ̀yìn ó ní pé nígbà tèmi come across fídíò àgbà ń pẹ́ mú iwájú mọ́ tẹ̀yìn Bíbélì sọ mo wo fíìmù Jésù gangan bó ṣe narrate everything. inú fíìmù mo gbé fíìmù lẹ́sọ̀ fún alátẹ̀kọ́ ṣé ìgbà tí mo sọ pé story náà sọ lẹ́ẹ̀kan báyìí ṣé mo ṣe mistake ṣé ìgbà tí mo sọ pé story náà sọ lẹ́ẹ̀kan báyìí ṣé mo ṣe mistake. mo ní pé wọn kà pé wọ́n sọ story kí ni wọ́n wá sọ sí kí ni wọ́n sọ kí ni wọ́n sọ sí mo ní pé story ni wọ́n sọ pé wọ́n kà án láwọn kà kí ni wọ́n sọ sí. mọ́mí ẹ̀jọ̀ fún mi ò lè fẹ́ pé ẹjọ́ jẹ́ kí sáyé láǹdẹ̀ ẹjọ́. ẹ máa gbọ́ ẹ wá gbà táwọn náà máa fura wọn wọn ló fẹ́nu Bíbélì tó fíìmù tí wọ́n ṣe tí wọ́n tẹ̀ Bíbélì àti nǹkan ṣé àlẹ́ lẹ́yìn bẹ́ẹ̀. ta ló ṣe kí lẹ́ ń sọ lẹ́nu náà ẹ jẹ́ kí n láǹdẹ̀ sáà ní sùúrù ẹ máa sọ̀rọ̀ títí ẹ jẹ́ kí n. ó bẹ nínú fíìmù yà àlègbà gbọ́ kan Jésù má gbélébù àlègbà gbọ́ sórí àgbélébù àlègbà gbọ́ dìde torí fíìmù lásán kí ló dé tó wá bí fíìmù yẹn wà ẹjọ́ ní wọ́n fi brainwash wa ni ẹ̀yin náà yẹ múra yín pápẹ́ ẹni fíìmù so gbogbo tó kù fíìmù yà àlègbà gbọ́ ẹ jẹ́ kí bàbá yìí sọ̀rọ̀ fún ní fóònù àwọn ti fẹ́ kú kàn má gbélébù ní sùúrù Ibrahim ẹni sùúrù àṣìbọ̀ lọ́dọ̀ tó swem ẹ sọ̀rọ̀ tó swem ẹ jẹ́ gbóhùn sókè.
fíìmù tọ̀. ẹni sùúrù ẹ jẹ́ kí n kílẹ̀ ẹ̀sìn òde wọn mo máa tútọ́ ní mo máa kọ́ yín lẹ́kọ̀ọ́ lé ní ẹ ṣáà ní sùúrù ẹ gbà o because tẹ bá ti lè gba ẹ ti tako nǹkan tí wọ́n ní ànábì sọ ẹ ti tako so iye ò ní ìdí pé ẹ wá lẹ́wọ́ fíìmù kan fíìmù yẹn lè máa fẹ́ máa fi jọ sápòsì pé nǹkan tí ẹ̀ ń sọ pé bẹ́ẹ̀ lórí ìyẹn number one kò tẹ kọ́kọ́ ọ̀rọ̀ yẹn kò kọ́kọ́ lọ so ẹ wo fíìmù ẹ wá jọ́ ti nǹkan tẹ́ ẹ wò kẹ́yìn fúnra yín kẹ́ wá ṣe research lórí nǹkan tẹ́ ẹ lọ wò ẹ wá ń gbé báíbù méjì ẹ dẹ̀ dá papọ̀ mọ́ra wọn náà ká wá sọ pé kò wá sí christian tó lóye ọ̀ bóyá àwa ta kan wà ń bí àtàwọn wò pé òkè ẹ jẹ́ ká gbọ́rọ̀ yín ká má sọ anything ṣé ìyẹn ti wá túmọ̀ sí pé nǹkan tẹ́ ẹ sọ pé bẹ́ẹ̀ náà lórí because nǹkan tẹ́ ẹ sọ sí ẹ̀yìn dá méjì pọ̀ mọ́ kínní ká wá sọ pé mi ìwà mọ̀ yàtọ̀ láàrin méjèèjì yẹ. ẹni sùúrù bàbá ẹni sùúrù ẹ rí i pé tí mo kà fún yín sìn ọ̀rọ̀ prophesize ni ti prophesize ẹ máa gbọ́ ṣé ìdábìbò bójú òjò ìdàbí lọ ni pé nígbà tí Jésù wá ti sọ parable yìí tó fi prophesize ṣó ṣẹlẹ̀ àbí ò ṣẹlẹ̀. kí ni nǹkan tó ṣẹlẹ̀. ó yẹ ẹ náà máa gbọ́ kí ló ṣẹlẹ̀ sí Israel after ìgbà tí Jésù kú láàrin wọn. kí ni nǹkan tó ṣẹlẹ̀ sí ó yẹ ẹ bẹ̀rẹ̀ sí ní sọ because ẹ ní jẹ́ kéèyàn wí mo ti mọ̀ yín ẹ mẹni tó bá yín sọ̀rọ̀ ẹ bá mọ̀ mí lẹ̀. ẹ bá ti sọ part 2 movie yẹn wa already data ti fẹ́ tán jàre ẹ jẹ́ àsọ. ta ló kọ́ kábà làwa ń béèrè if not afa Ibrahim àti tẹnu bọ́ bọ́ òdodo náà ni wàhálà that is problem. òdodo báwo ẹ lọ sọ fún wa ẹni àgbẹ̀ pẹ̀lú mìíràn ẹ̀yin wá ní kò ní gbé fẹ́lòmíràn àkàngbá ni bóun náà ṣe máa gbà kan lọ́wọ́ èèyàn wọn ní gbé fẹ́lòmí. wọ́n gbà lọ́wọ́ àwọn Farisí kí ló ṣe yín bẹ́ẹ̀ wọ́n gbà lọ́wọ́ àwọn Farisí. ta ni wọ́n wá gbé fún. àwọn àpótò Kristi ló gbà oníkẹ́ lọ pa hospital. àwọn tó wà gbà yẹn wọn èé ṣe èèyàn tó náà gbé fẹ́lòmí àbí wọn gbé fẹ́lòmí. àwọn àpótò Kristi ló gbà kí ni tẹ́ bá fẹ́ gbà lórí ìyẹn báyẹn. ẹni sùúrù ẹ jẹ́ pé fẹ́lẹ̀ bí àbí wọn gbé fẹ́lẹ̀ ní kọ́kọ́ tẹ̀lé mọ́. pásítọ̀ túwẹ́sùwẹ̀ irú ròǹbòrò ẹ̀yin méjèèjì ẹ̀sìn ṣẹ̀dá sí ẹ̀sìn tẹ̀ ń ṣe so ẹ má bá ẹni gbàgbọ́ tí ẹni ṣẹ̀dá pé ó máa jẹ́ pé àwa yìí ó máa tún tẹnu bọ part 2 fún wa tá máa pẹ́ pẹ́ panelist ẹ mú tí wọ́n kẹ́jẹ́ kí n sọ̀rọ̀ ẹjọ́ please panelist please listen to me please. It is 12:09 and I was supposed to end this live by 12 o'clock. So I'm going to give Baba the round remark. You are going to give us a round remark for 3 minutes, sir. And that's it for today. Thank you, sir. Ẹ jẹ́ kí akíkanjú náà sọ̀rọ̀ náà kí bàbá wa ṣe ẹ fún wọn 2 minutes ẹjọ́ ẹ jẹ́ kí akíkanjú sọ̀rọ̀ ṣé wọ́n pa akíkanjú tí ń kà náà lọ gbé wọn wá. Baba is not on phone. So bàbá wa náà wà lókè yẹn àwọn náà máa wá ṣe gbogbo ẹ̀ round ẹ get. Abdulkarim, you have your time. Go ahead and speak. Okay, thank you. Àkọ́kọ́ náà gbogbo nǹkan tí everybody ti ń sọ mo ti wà nígbà tí pẹ́pẹ́ kọ̀ ráyè lè ráyè àwọn point tí everybody yìí ti ń sọ látẹ̀ǹkan. Àkọ́kọ́ nípa àmì Muslim, alhamdulillah. So but nípa ọ̀rọ̀ pé àwọn kan sọ pé Allah mo bí pé gbogbo àwọn àtàwọn àyìnbá yìí la wà lọ́lẹ́dẹ́bù láti mọ̀ pé nǹkan tó ń pè ní Allah ni Ọlọ́run tó ẹni tó dá ẹni Martin sọ pé Ọlọ́run because Allah ní Arabic language ó mì pé gbogbo general meaning gbogbo nǹkan tí èèyàn bá ń pè ní nǹkan tó dá ayé àtọ̀run àti gbogbo nǹkan tó ń pè ní ayé pátápátá àti omi o àti nǹkan tó wà nú ẹ̀ so language tó bá wù yín lẹ lè fi pè é so but lọ́dọ̀ Arabic Allah ló ń jẹ́ very simple so Igbo lè pe Chineke Hausa lè pe kinní kan Ọbangidi anything tó bá wù yín lẹ lè pe ṣùgbọ́n Allah òun ni Ọlọ́run nǹkan tó mìn lọ́dọ̀ tiwa nídè Yorùbá ni pé ẹni tó dá gbogbo nǹkan tó ń pè láyé ọ̀run everything so kò yẹ ká wá máa gbà pé ó yá kí ni Jùbírì ní gbogbo àwọn èdè yòókù náà ẹ jẹ́ sọ wá sọ Jùbírì ní gbogbo èdè yòókù. Mr. Man let me talk please let me talk tó bá wù yẹn lè máa fún anything èmi ò mẹ́gbẹ́ but Allah just simple thing Allah Ọlọ́run ló dá gbogbo Allah ìtumọ̀ ẹ̀ ni pé ẹni tó dá ní Yorùbá là ń pè Ọlọ́run very simple as that so nǹkan tó bá wù yín lẹ lè pè lọ́dún ní any language tó bá tẹ bá mọ̀ so ni wọ́n máa sọ pé kò correct pé Allah òun ṣe Ọlọ́run no ẹ̀yin kọ́ lẹ máa divine ẹ̀ fún àwọn tó ní èdè àwọn tó ní èdè ló máa fún àwọn sọ pé nǹkan táwọn pe Ọlọ́run táwọn ní ìyẹn kan ò lè wá sọ fáwọn Yorùbá náà sí pé Ọlọ́run ṣìgìdì ló ń jẹ́ bẹ́ẹ̀ a lè gbà náà so thank you. bẹ́ẹ̀ sáré tún sọ another thing wait bẹ́ẹ̀ sáré tún sọ another thing wọ́n sọ̀rọ̀ nípa Islam ẹni tó bá gbà fún ìtumọ̀ Islam ni pé Ọlọ́run tó dá ayé àtọ̀run gbogbo nǹkan tó wà láyé pátá yẹ ni Islam gbà pé àwọn jọ́sìn fún
So Islam dẹ̀ gbà pé a gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan kan míì tí ò bá kí tó bá jẹ́ nǹkan tọ́lọ́run dá. Ó sì very simple nǹkan tó ń pè ní Islam nìyẹn. Má jọ́sìn fún nǹkan tọ́lọ́run bá ti dá o tó yẹ pé Ọlọ́run ló dá. So Ọlọ́run làkọ́kọ́ gbogbo everything. So anything tọ́lọ́run bá ti dá ẹ má jọ́sìn fún. Ìgbàgbọ́ Islam nìyẹn. So kẹ́wàá gbogbo ìtẹ̀ ṣe ń kàn mú yàn ṣeré tẹ̀ ń ṣe kí nìyẹn mi kàn ń wò pé kí ni nǹkan tí àwọn pípé yìí sọ àbí nǹkan tẹ̀ ń ṣe mí báyìí. Ẹ ṣeun. So gbogbo viewers Baba Abdulkarim àbí Abdulkazeem ti sọ. Thank you, Mr. Abdulkarim, for that wonderful address. Mr. Akikoju, are you here, sir? Yes, I am here with you. All right, Mr. Akikoju, you have 3 minutes to give us your submission. Thank you, sir. Okay, yeah, first and foremost, I would have loved to say a whole lot of general things, but ìgbà tí mo dẹ̀ tún gbọ́ nǹkan tí ẹni tó ṣe sọ̀rọ̀ tó ń sìn tó sọ ó tún jẹ́ kí n hard to what I want to say earlier. Now, there's this general notion of things with especially religious people, especially Islam, and again is that they like to conjure up lies to create one similarity between people's tradition and nǹkan tó ń gbé dání gẹ́gẹ́ nǹkan tó ń pè ní religion. So let's start with this Allah of a thing that this guy just said, you see, that's why intelligence matters a lot. And that is why many of us who are telling things like this is trying to differentiate it for people to understand the worldview of people from where it comes from. Olodumare is not the same thing with Allah. Even Olorun is not the same with Allah. Based on Ẹ̀dà ọ̀rọ̀, tá à ń sọ ní Yorùbá, but lóyìnbó wọ́n pè ní etymology. Allah ní túmọ̀, it has nothing to do with creator gan. Lédè àwọn tó ní èdè fúnra wọn gan fúnra rẹ̀. It's just you people in Africa that decided to call it that. Baba, please don't interject me. I'm not here to engage you. Please. I don't care. Please don't interject me. Please don't. Please don't. Let me clarify myself before I speak further. And if I hear Muslim, interject me. I didn't come here to engage you. I don't want me dada because it's a waste of time arguing with many of you. Because he take a lot of embarrassed there some days ago, speaking boldly in ignorance on a platform where over 1,000 people are watching. So good afternoon, Adenike. Mr. Akikoju, we cannot hear you, sir. Oh, okay. You will have to start this time. We can't even hear him. Okay, can you hear me now? Yeah. Yes, we can hear you. Sorry, Jared. Yeah, the screen went off before. So as I was saying, so this is what I'm just trying to say. For the benefit of I want to jomo karo ojire le mi che nso ite mi nso ka le jo kogbon ni. So ti ye yin bí ẹjọ bàbá Abdulkarim máa dákẹ́ bá mi mute díẹ̀ so kò ní dà ibẹ̀ ni pé ẹ̀ ń sọ̀rọ̀ ní ilé yín wọ́n ń gbọ́ ní orí nǹkan tí mò ń sọ. It's distracting me. So now this is where I'm going to. I'm a Yoruba boy. I'm a Yoruba man and I speak from the worldview of Yoruba. Ní èdè títí wa Olódùmarè ìtumọ̀ ẹ̀ tí bá pín fún yẹn etymologically it means ẹni tó ní odù tó mọ àrè Olódùmarè and it means the owner of the coded secret of the vast universe. Ẹjọ́ jẹ́ kán lọ kọ́ padà wá sórí nẹ́tíwọ́ọ̀kì wọn yẹ ẹjọ́ ẹ kò fún níṣẹ́jú kan. Gbọ́ wọn náà bá ní kọ́ lọ again. Okay. We can hear you, Mr. Akikoju. Please go ahead. Okay, thank you. So àpèjúwe ni ọ̀rọ̀ yẹn jẹ́ Olódùmarè for our hands. That's the brilliance. Please note, I'm saying this out of religious context. Please, this is not a definition that has to be pé torí pé bóyá mo fẹ́ràn Ifá mo dẹ̀ ní reason láti fẹ́ràn Ifá because it is the heritage of my ancestry. But yẹn kọ́ ni kókó ọ̀rọ̀ tó wà ń bíbá. Odù tó wà nínú Olódùmarè has nothing to do with just Ifá. Ọba sọ pé odù nínú Ifá, it is a code, it is a language to define what is being kept in secret because odù ìtumọ̀ ẹ̀ ní àṣírí. Níní ẹ̀nà àwọn èdè Yorùbá kan, odù mi wọ́n máa ń fi oyún obìnrin wọ́n ń pe oyún obìnrin ní odù. Wọ́n ń pe ìkòkò tá à ń tọ́jú omi sí wọ́n ń pe ní odù tó ló tọ́jú nǹkan ni. So tó bá ní olódù ìtumọ̀ ẹ̀ ní the owner of the secret ẹni tó ní secret. So that aside, now if you dissect Allah in whatever they call what they call Allah in different thing entirely. I don't want to go there again. So before my time goes off, this is what matters to me. The idea of religion, Islam, Christianity, what it has done so far to our people is my border. And this is the reason why I say Islam is not real.
Because what he has done to our people is brainwash our people into the culture and identity of other people. The Arabic that all of you speak, that has to be the only communication with Allah, that you now call a universal being, which has become an argument between you people and those that are called Christians. Because to them, God is the supreme. To the Islamic people, Allah is the supreme. And we are going to go to two different hellfires. One for the Muslims, one for the Christians. The same way we go to an heaven that is different. One for the Christians and one for the Muslims, or any organized religion in the world. But as far as I'm concerned, those are rhetorics. That is not a system of understanding within the Yoruba society till date. Mr. Because you have 1 minute to finalize your claim. So, okay, all right. Thank you. Now, in furtherance to build on what I'm saying, or the references of what matters, as a person who is a core conservative of a Yoruba identity, I am only saying that the more we keep promoting this whole ideology of a foreign culture called religion, we are erasing and boxing the identity of who we are. All right, thank you, Mr. Akikoju. Baba, are you here, sir? Baba is not there. I can replace him. All right, Baba is not there. So okay, let me now go. Wájú orí yín ò dúdú. No, bàbá mẹ́yìn náà lè máa sọ. Wájú orí yín ò dúdú. Mina, please leave my forehead. Please, leave my forehead. Sínú àwọn tá a lá máa padà yọ kúrò nínú kí Abdulkarim tó máa Baba, ìyá tó wà mí náà, ìyá tó ń dá wàhálà mú ní kọ́mẹ́tẹ̀. Queen Idaya náà. Ṣé Queen Idaya ò mọ̀ pé gbogbo Mùsùlùmí ló máa jóná? Màá drop round value. Queen Idaya ẹ máa jóná o. Baba Beta. Hello, can I talk? Nǹkan tí you cannot talk, bàbá bẹ̀ ni wọ́n fẹ́ sọ̀rọ̀. Tọ́kù báwo. Nǹkan tí Akíkanjú sọ ń sìn. Àlàyé ẹgbẹ́ mute sẹ́. Ọlọ́run tó dá Yorùbá ọ̀tọ̀. Ọlọ́run Igbo. Abdulkarim, please hold on. Baba Besa, you have 3 minutes. Hold on, Abdulkarim, sir. Baba Besa, you have 3 minutes to address us, sir. Thank you. Sheikh Martin sọ lẹ́ẹ̀kan wọ́n béèrè pé ta ló kọ́ Káàbà àwọn kan ní Ibrahim ní ẹ jẹ́ ká ló sọ làkàyè wa bọ́bọ́ yóò dé mọ́gbà tí mi náà ká kó dé mọ́kà rí kọ́ ọmọ tí mi bẹ̀ yẹn jẹ́ wọ́n lè sọ̀rọ̀ èyí tó bọ́ọ̀lẹ̀ lẹ́ẹ̀kan yẹn tó pariwo the book say the book kí ni book sọ yín ọlọ́pọ̀lọ́ ti yín rárá ni ṣé wíyẹn kó lójú kò tó sọ̀rọ̀ ta lọ́lọ́run bá sọ̀rọ̀ tó ló nǹkan kan lẹ̀ nígbà tó wá sọ sórí ìfẹ́ pé kí ni pé ẹ̀ẹ́sì làwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ kọ́ yìí both Quran and Bible ẹ̀ẹ́sì ni èèyàn kan ló sọ kò sẹ́ni tó nílì kò ní wọ́n lè máa mú kíní èèyàn kan ẹ máa fi ṣe ti yín ẹ mú táwọn òbí yín lẹ́kẹ́ máa kẹ́ fi yẹn kọjá tọ̀nà fún yín àwọn tẹsán wọn jáde ẹ wo tí wọn náà ẹ ṣe yẹn màá kúrò ń lo Ọ̀yọ́ máa nífẹ̀ẹ́ lọ́wọ́ kan tó jí sóṣẹlẹ̀ ní Jerusalem ìwọ kò sí bó ṣe wò kó lè tó o bá gbé lóyìnbó for 50 years o lè dára wọn láìláì kan tọrọ ẹ ní yẹ́sẹ̀ ní gbogbo wọn ẹ wá nǹkan tó ṣe pátá and don't forget one thing nǹkan tẹ́lẹ̀ bá kà ó yàtọ̀ sí nǹkan tẹ́lẹ̀ kejì kà ẹnu ká Kùránì nǹkan tó yẹ wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n bèèrè lọ́wọ́ yẹn kan tí wọ́n bèèrè kọ́sán lọ́wọ́ bọ̀dá kan bèèrè kọ́sán lọ́wọ́ ó lóun ò mọ̀ nǹkan tó ń tẹ̀lé nǹkan tó ṣú ọ̀fun rẹ̀ ń tẹ̀lé ẹ jẹ́ bọ́lá kóbìnrin wá síná wọ́n bèèrè adékun wa jẹ tàbí jẹ iná bèèrè lọ́wọ́ yẹn pé ó dẹ́ àdúgbò ọfọmọ 16 year old wọ́n ní kí wọ́n prove wa ó lóun ní prove bẹ́ẹ̀ ó ní prove ó dẹ́ sọ́jáde lẹ́nu nǹkan tí wọ́n ní tí èyẹ idiot kan kọ́lẹ̀ ní máa gbé dání àbúkíníkan sọ̀rọ̀ àbúkò ló ń kọ̀rọ̀ tẹ́ ń gbọ́rọ̀ kí ló Adébáyọ̀ kọ̀ọ̀kan fálẹ́tì kọ̀rọ̀ tí mo ti gbọ́ tiẹ̀ náà àbúdàwùdù sọ̀rọ̀ church náà l'express wọn máa ní kí bí wọn Israel káàkiri don't you have any sense àwọn tí wọn ṣe pẹpẹ àwọn apá wọn ti sọ ẹ máa gbé ní alámọ̀ ẹ máa gbáyé tó dà very decisive téèyàn kò bá bímọ máa lè jẹun tọ́ọ̀ bá kú àlè jẹun ṣé ẹ̀dọ́ káwọn èèyàn kú ni ẹ tó lọ kírun sí wọn lára onísàárà kí ló dé ẹjọ ó sì ẹmu fọlọ bẹ gbólé o tó bá bá a sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa lọ làkàyè wa stop looking to ẹ máa máa nífa ti wè mọ́ Quran ṣe Bible ṣe ta ló sọ̀rọ̀ ńbẹ̀ tẹ́bà ká Bible yẹn àwọn ọkùnrin méjì lọ sọ ẹ̀dọ́ kọ́ wa lánàá wọ́n sì ọmọ ara wọn jẹ́ Quran ẹ̀ pààyàn ọ̀nà kí ni kọ́ta lọ ẹ lọ làkàyè ni ẹ jẹ́ ká lọ làkàyè gbogbo lé o ẹ ṣé mo dúpẹ́ o tí mo ní kí n chip nìyẹn o. èrò wájú omi ara ní ìbéèrè yìí ọpọlọ yóò ní jọba. Abuda Odugbagba why we pay. All right, thank you, Baba B, for addressing us. Akurai, I'm going to be giving you 1 minute to talk with us. Then we can call it a day. Thank you, sir. Okay. Host Shegun. So, wọ́n ní Abuda Odugbagba why we pay. Látẹnu Allah dẹnu Jubri. Látẹnu Jubri lọ sẹ́nu Muhammad.
látẹnu Muhammed ó tún wá drop ẹ̀ fáwọn sàbẹ̀ àbí kí ni wọ́n á ń pè wọ́n so after some years tí Muhammed ti wá kú làwọn yẹn ṣẹ̀ wá kọ sílẹ̀ and that was 1400 years ago and gbogbo nǹkan yẹn lẹ́dẹ̀ sì fẹ́ fi ṣe manual tàfi gbọ́dọ̀ máa ṣe ìgbésí ayé tá a bá tiẹ̀ wá ń rò táwọn tẹ́yìn sọ pé Ọlọ́run náà ni Allah ẹjọ́ attribute wo ni Ọlọ́run ní tó wà lára Allah because Ọlọ́run tí àwọn bàbá wa júwe fún wa ò sọ pé ká máa para wa nítorí ẹ̀sìn wọn ò sọ pé ká máa jà ká máa kórìíra ọmọlàkejì nítorí pé kò gbà nǹkan táwa gbàgbọ́ àtijọ́ táláyé ti dáyé nílẹ̀ Yorùbá náà ti ń ṣe Ògún onífáwà oníṣàngó wà gbogbo wa Yorùbá beyond the everything I believe pé Yorùbáness wa ó ju gbogbo nǹkan tí ẹ̀ ń sọ yìí lọ ṣùgbọ́n Allah sọ wípé kán máa pa àwọn èèyàn tí ò gbàgbọ́ Allah ń kọ́ wọn bí wọ́n á ṣe máa gé orí bí wọ́n á ṣe máa gé ọwọ́ ní ìpàsípayọ bí wọ́n á ṣe máa gé ọwọ́ ọ̀tún tí wọ́n á máa gé ẹsẹ̀ òsì àndẹ̀dẹ̀ ti ń sọ wípé Allah yẹn náà ni Ọlọ́run Elédùmarè ẹ lọ ka Kùránì yín dáadáa kẹ́ẹ̀dẹ̀ lọ bèrè ńlé nǹkan tí wọ́n ń pè ní Ọlọ́run Elédùmarè ìfẹ́ ni. kí ló wá ń dá ogúnlẹ̀ nílẹ̀ Yorùbá kí ni àwọn kan tó ń dá ogúnlẹ̀ nílẹ̀ Yorùbá àwọn gbà yẹn táwọn bàbá fi ń para wọn táwọn bàbá yín fi ń para wọn yẹn kí ló fà á tó fi ń para wọn gbà yẹn. ọmọ àlè ni wọ́n yí àbùdù kí ló jẹ́ orí. Let me respond to you. Please let me quickly respond to you. Gbogbo ogun tá a jà nílẹ̀ Yorùbá gbogbo ogun tá a jà nílẹ̀ Yorùbá gbogbo ogun tá a jà nílẹ̀ Yorùbá kò sẹ́ni tó hide behind ideology pé Ọlọ́run Elédùmarè ló ní ká máa jà. wọ́n ní káwọn kọ́ wá kọ́lù wá kọ́ pa wá dànù. Ìdáyà Islam is not a religion of peace. Àwọn bàbá rẹ̀ wo ló ń pa ṣé wọ́n àtàjẹ ogun ọmọ divine ideology àní ṣé wọ́n sọ pé Ọlọ́run Elédùmarè ló ní káwọn jagun. Ọlọ́run ló ní káwọn jagun. Allah ló pa wá láti káwọn pa wá. Allah ló irú bọ̀dá tó fún ẹ̀mú yìí tí àti Ìdáyà bá mú àbí tó bá mú bọ̀dá ìyọ́ máa ń pa wá lórí. ẹgbọ́n nǹkan tó sọ àní ṣé wọ́n attach divine ideology tó jà ṣé wọ́n attach divine ideology. Amina, please leave my head out of this. I don't know what is it. wọ́n jà jùlọ ní ìlú tí wọ́n ti dárú ogun yẹn lágbàáyé Islam nìkan ló attach mọ́ divine ideology aláàdìkan ló kọ́ Thank you everybody for today till we meet next time. Baba, expect me your DM for my salary. Your forehead is not black. Your forehead is not black.